Mrs. Jọ́lásùn Ọmọ́wùnmí Fọláṣadé Àlàbálélọ́dún, congratulations. Happy birthday, ẹ̀mí aṣọ́pọ̀ ẹ̀ nínú owó, nínú ọlá ọ̀pẹ lálàáfíà ara. Ìwé mímọ́ wípé èyí ni ọjọ́ tí Olúwa dá, àwa yóò máa yọ̀, inú wa yóò sì máa dùn nínú rẹ̀. Ní báyìí ẹ jẹ́ á lọ sílé ọlọ́jọ́ ìbí òní ká lọ bá wọn yọ̀, bá wọn dúpẹ́. Lónìí ọjọ́ 18 oṣù kẹfà ọdún tí a wà yìí 18th June. Akí màmá Adédoyin pé wọ́n kú ewu ọjọ́ ìbí. Ọ̀pọ̀ ọdún ni màmá Oyin Adé máa ṣe lókè èèpẹ̀. Aya Adéyínká ọmọ olóògé wà ní tètè kú, ẹ ó pẹ́ láyé kánrin kéṣe tòwó tọmọ tọkọ àtàìkú tí ṣe baálé ọ̀rọ̀. Àmín. Ọmọ́wùnmí o, n ò wá nítorí páyé dayé òyìnbó kí má kì ọ́ lọ sílé òkè awo tí ṣe lé àwọn baba tó bí ọlọ́mọ nílùú ọ̀dẹ òmu. Ẹ̀yin Olúòjé ọmọ àrọ́tíwẹ̀ ọmọ olówó ọ̀la, mo torí ẹ̀yin mo rò jẹ́lé, mo torí ẹ̀yin mo bá wọn dégbò yín mọ́já, ajá morí jẹun rẹ̀ yìn jẹ́, ọmọ sàṣà olúbe, ọmọ ìjàmí òrò, ọmọ òṣónú ògbà àlọ́, ẹ̀yin òkúkú ní sàlọ̀ fẹni tí ò fẹ́ràn yín. Olúòjé ọmọ àrọ́tíwẹ̀ bí òjò, ẹ̀là mo kò mí ò jẹ́rìn ẹ̀gà, ọmọ sàkìtì wọ́nyìnwọ́nyìn, ọmọ búnibúni abèébú wọ̀ntìwọ́ntì, ọmọ rìnrìnrìn abẹ̀rín pọ̀yẹ̀kẹ̀pọ̀yẹ̀kẹ̀, òjé kìí jẹ̀gà òjé kìí jòrófó, ẹ̀bá múrò rẹ̀ bọ̀ oko kún dalú ọmọ ẹ̀yìn tó pọ́n rẹ̀gẹ̀dẹ̀. Ìwọ tún lọmọ ọdẹ òmu àràbà ìlú ti ba ẹgbẹ́ rẹ̀ lẹ́rù, omi ńlá ti tẹ̀rí ìkílẹ̀lẹ̀. Mrs. Jọ́lásùn Ọmọ́wùnmí Fọláṣadé Àlàbá, happy birthday to you ma, long life and prosperity. Olówó orí yín Mr. Adéyínká ọmọ olóògì ló ń kí yín o. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀, olùwàyè lọ́nà, ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀.